Ìjọba fẹ́ gbésẹ̀ lórí wàhálà àwọn abániwálé nípìnlẹ̀ Èkìtì. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ti kìlọ̀ fún àwọn onílé àti àwọn abániwálé láti dẹ́kun gbígbé owó ilé, pàápàá ní àwọn ìlú àti agbègbè táwọn iléèwé gíga wà. Ó ní owó gọbọi tí wọ́n ń gbà lórí ilé láìsí àlàyé fún ti di àjàgà fáwọn ayálégbé. Olùrànlọ́wọ́ pàtàkì fún gómìnà lórí ọ̀rọ̀ ilé àti ìdàgbàsókè Dókítà Gbóyèga Olóníyọ̀ sọ pé owó ilé gọbọi yìí kò sì jẹ́ ìtẹ́wọ́gbà fún ìjọba ìpínlẹ̀ náà. Olóníyọ̀ sọ̀rọ̀ yìí ní Ìyín-Èkìtì lọ́jọ́ Jímọ̀ tó kọjá níbi ètò ọlọ́jọ́ kan tíjọba ìpínlẹ̀ náà ṣètò rẹ̀. Àkórí ètò náà ni sísopọ̀ àwọn abániwálé àti mímú kí ibùgbé jẹ́ ohun tí ó rọrùn fún gbogbo ènìyàn láti ní àǹfààní sí. Ó ní ìjọba ìpínlẹ̀ náà ń gbèrò láti gbé ìlànà kalẹ̀ lórí owó ìyálégbé àti láti gbé ìgbìmọ̀ kalẹ̀ lórí ọ̀rọ̀ ìyálégbé láti mú ètò náà wá sí ipò tó bójúmu. Lára àwọn tó wà níbi ètò náà ni àwọn aṣáájú agbègbè, àwọn onílé, àwọn abániwálé àti àwọn mìíràn tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé nípìnlẹ̀ náà. Olùrànlọ́wọ́ pàtàkì náà rọ àwọn onílé àti àwọn abániwálé láti máa gba owó ìyálégbé ní ọ̀nà tó bójúmu láti jẹ́ kí àwùjọ wà ní ètò àti ìdúróṣinṣin. Ó tún tẹnumọ́ pé wọ́n gbọ́dọ̀ bá ìjọba ṣe ìpàdé pọ̀ nípa àtúnyẹ̀wò owó ìyálégbé, ìdàgbàsókè agbègbè, àwọn ilé àti fífi ààbò àwọn olùgbé síwájú. Olóníyọ̀ ṣàlàyé pé ìpàdé náà jẹ́ ọ̀nà láti mú kí ibùgbé dínwó fún àwọn aráàlú káàkiri ìpínlẹ̀ Èkìtì. Olùyìn ti Ìyín-Èkìtì Ọba Adéníyì Àjàkáyé fi dá ìjọba lójú pé agbègbè náà yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Ó tún pè fún àwọn ìlànà tó yege fún bí àwọn onílé àti alágbàtà ilé yóò ṣe máa ṣiṣẹ́. Ọba Àjàkáyé ti Ọ̀dọ̀fin tí Olóyè Ayọ̀dèjì Ẹ̀sán ṣojú fún sọ pé ìlú náà yóò bá àwọn onílé àti àwọn abániwálé sọ̀rọ̀ láti lè dá ọ̀nà kan sílẹ̀ fún gbogbo wọn. Alága àwọn Real Estate Agents nípìnlẹ̀ Èkìtì Olúwaṣànmí Adéẹ̀kọ́ sọ pé ẹgbẹ́ wọn kò fọwọ́ sí ìlọsókè owó ìyálégbé láìsí ìlànà tó péye. Ó sì fi dá ìjọba lójú pé wọ́n ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba.